Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ajẹ́. Ewé ń jẹ́. Àwọn lómi bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹnu. Èyí tí mo bára sọ ní òní ni bí a ṣe ń lo ọ̀pọ̀ òyìnbó àti ọṣẹ èyíkéyìí tí ó bá wù wá nínú ọṣẹ láti lè fi bóyá a fẹ́ lò fún tágẹ́ẹ̀tì èèyàn kan péré tàbí a fẹ́ lò fún general love sọ̀rọ̀ bí ti yẹ. Ṣé rí ọ̀nà bí a ṣe máa ń lo kíní ipò ó kàn depend lórí ohun tí a bá lò fún. Ṣé tá a bá lò fún ẹnìkan ó máa ń tètè yára ṣiṣẹ́ sọ̀rọ̀ bí ti yẹ. Ṣé rí ọ̀pọ̀ òyìnbó tí a mọ̀ sí pineapple òní a máa lọ wá tó jẹ́ pípọ́n òní a máa lọ wá. Ẹ rí i pé eléyìí tí mo lò ni mo fi ṣe practical fún àwọn tí a sọ ní èdè Gẹ̀ẹ́sì. Ṣé rí eléyìí bó ṣe wà yìí bàbá ti rí pineapple a máa gé sí méjì bẹ́ẹ̀ tí a gbọ́dọ̀ gé dọ́gbandọ́gba torí pé a fẹ́ fi eléyìí ṣe ìdérí ẹ̀ ni. Tá bá ti wá gé ẹ jẹ́ ká fi ọ̀bẹ ká fi rí inú ẹ̀ kó dàbí cup. Ọṣẹ èyíkéyìí tó bá wù wá a lè fi joy soap sí, a lè fi lux sí, a lè fi medicated soap a lè fi sí. Tàbí kí a fi ọṣẹ dúdú náà sí. Èmi a sábà máa ń lo ọṣẹ dúdú tàbí ọṣẹ funfun tá bá ti fi sí. Ẹ wá jẹ́ kí a dé pa. Ẹ̀yin èèyàn mi tá bá ti dé pa ó ti tán ẹ jẹ́ ká lọ gbé pamọ́ fún 16 days. Ṣé tá bá gbé pamọ́ fún 16 days nǹkan tó máa ń ṣe ni pé ó máa ṣiṣẹ́ general fún ọkùnrin àti obìnrin tàbí ó fẹ́ lò fún general purpose ṣe understand. Àbúrò pé èèyàn kan la fẹ́ target bóyá ọkùnrin ni a fẹ́ target ọjọ́ 9 la gbé kalẹ̀. Tó bá yẹ pé obìnrin la fẹ́ target ọjọ́ 7 la gbé kalẹ̀. Ṣèkò tó bá yẹ pé general ọkùnrin àti obìnrin la fẹ́ lò fún òní 9 + 7 = 16 òun la fi gbé kalẹ̀ sọ̀rọ̀ mi sí yé. Tó bá ti wá di ọjọ́ yẹn ṣe rí kíka ọjọ́ ó wà very important. Tẹ́ bá ṣe ní on the first ká ní oṣù tẹ́ ṣe on the first yẹn ó di on the second dédé time tẹ́ ṣiṣẹ́ kó tó pé ọjọ́ kan tó fi ń jẹ́ pé on the 17 dédé time tẹ́ ṣe òní ó pé 16 days so ti yé bẹ́ẹ̀ yẹn bí a ṣe ń ka ọjọ́ nìyẹn. Tó bá ti wá pé gbà yẹn ẹ jẹ́ ká lọ yọ pineapple yẹn ẹ jẹ́ ká yọ a ní rí mọ́lẹ̀ wá kàn gbé pamọ́ síbi kan á lè gbé sínú kí ọ̀dà ká fi kí ọ̀dà dé ẹ jẹ́ ká ṣídìrí ẹ̀ ká wá kó gbogbo nǹkan tí ọṣẹ ta kó sínú ẹ jẹ́ ká kó sínú ike kan. Tó bá yẹ pé ọṣẹ tó yẹ pé a lè fi ọwọ́ rún ni á pòpò dáadáa. Tó bá yẹ pé èyí tí a lè fi ọwọ́ rún ni á fi odó á fi gún dáadáa ní ọ̀rọ̀ ti yé. So á kó sínú ike funfun after 3 days tá a ti ṣe bẹ́ẹ̀ yẹn á ṣe àwọn ọmọ fi wẹ̀ ìyẹn ní àràárọ̀ ni a máa lò bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. A ní sàṣẹ tí lágbára Ọlọ́run ẹ rí kò jù báyìí náà lọ kò jù bẹ́ẹ̀ lọ. Èmi náà ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Muti Ọlátíbóyè táyé mọ̀ sí wẹ́ńjẹ́. Ẹni tó bá dìgbà mi á tún mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sílé yìí wá. Ẹ má gbàgbé láti subscribe sí ètò kílẹ̀ kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kọ́mẹ́ntì àṣà àti èyí tá a ṣe torí pé èyí tí a ṣe ó pọ̀ jù. Ewé ń jẹ́. Àwọn lómi bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹnu dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. La fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí
tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa torí lọ́la kó fàyà kún ọlọ́run ọba ewé ń jẹ́ lọ́la kó fàyà kún ọlọ́run ọba ewé ń jẹ́ ewé ajẹ́ ewé ń jẹ́ àwọn lèmi dábọ̀ sóhun mi lò jẹ́ dìgbọ́ ewé ń jẹ́ ewé ń jẹ́. àwọn tá a fi ṣẹ́ mi náà àwọn nìkan náà ń jẹ kó fàyà kún ọlọ́run ọba ewé ń jẹ́ ẹni mọ̀nà ni mọ̀nà ẹni tí ò lágọ̀ kò lè mọye tán.